Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa ọdẹ òdùnbí ẹ̀yin èèyàn mi ó mà tún ti ṣẹlẹ̀ báyìí o ó tún ti zẹ̀zẹ̀ kú zẹ̀ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàlẹ́nu ni ó jẹ́ o fún ìròyìn tí ó tún jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ṣèbọn ní tólúbàdàn bá wọ ní kábọ̀gà wọn ló mẹgbẹ́ bá bẹ ẹni tó ń ṣe gẹ̀ngẹ̀ngẹ̀ngẹ̀n èṣìṣìn kárí pọ̀ mọ́ gọ́vnà Seyi Makinde mà ló gbé gẹ̀ngẹ̀ngẹ̀ngẹ̀n wọlé o gọ́vnà Seyi Makinde yẹ àga mọ́ Olúbàdàn nídìí ìyẹn ló bá yẹ àga mọ́ Olúbàdàn nídìí ìyẹn Ládọjà nìjà bá di ìjà àgbà méjì lóde ó mà ṣe o torí pé ó dàbí wípé ọ̀rọ̀ Professor Nasri fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Seyi Makinde ó ga o èyí mọ̀ tún sọ́ọ̀kì mi o ó sọ́ọ̀kì mi ó gbé mi gírì ẹ jáde ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa wá ikú báyìí kò ní wá gbéṣe o ó tún ti ṣẹlẹ̀ èmi ti mọ̀ pé gbogbo nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ náà ni nítorí pé àti ìgbà tó ti wá di ìgbà tí gọ́vnà ti ń yan ọba ibẹ̀ mo ti mọ̀ pé ilẹ̀ Yorùbá ti ní ẹ̀rọ ìgbà tó ti di pé gọ́vnà ti ń appoint ọba ni mo ti mọ̀ pé ibẹ̀ ni mo ti mọ̀ pé Nàìjíríà kò lè látúntò mọ́ ẹ jáde kẹ́ wá gbọ́ ìròyìn tó tún lọ lọ́wọ́lọ́wọ́ Ìbàdàn has a unique and bí mo ṣe ń sọ Ibadan has a unique and transparent traditional succession route to the Olubadan throne, which sees an individual either from military or citizen line. Yeah. Tó ẹ̀yin ènìyàn mi, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá Ladoja àti gọ́vnà Seyi Makinde tí à ń pè ní Daddy Ladoja, ìyẹn ex-governor. Ó tún ti ṣẹlẹ̀ báyìí o ó dàbí pé bàbá Seyi Makinde fẹ́ gba adé lórí gọ́vnà Ladoja ni o ex-governor Ladoja ni o nítorí wípé kíní yìí ti ń rújú bọ̀. The throne of Olubadan is traditionally changed between military and civilian line. The 89 years old ọba ìyẹn ọba Leyin occupied the throne from the military line. Yeah. Ladoja is the most senior high chief. Yeah. Ẹ̀yin ènìyàn mi ṣe rí ó tún ti ṣẹlẹ̀ báyìí nítorí wípé ní báyìí gọ́vnà Seyi Makinde ti ń yẹ adé orí ọ̀kín kúrò lórí bàbá Ladoja ìyẹn ti Olúbàdàn. The current Olubadan now, which is Ọba Leyin, ìyẹn ni current Olubadan. Ṣùgbọ́n ó ti wà nínú àkọsílẹ̀ wípé ní everything wọn ó ti wà set láti ayé 1957 ni wọ́n ti tò everything sílẹ̀. Ṣùgbọ́n nísìnyí ó ti yàtọ̀ wọ́n ti pààrọ̀ ọwọ́ tó pààrọ̀ yìí òun ló wà fẹ́ ti Ladoja tó jẹ́ pé bàbá ṣe kí ni bàbá mú gbé ta ni o àga Olúbàdàn wọ́n máa ń tò ó ní ṣísẹ̀ntẹ̀lé ni ó bẹ̀rẹ̀ láti orí mọ́gàjí láti mọ́gàjí ló máa jẹ́ títí dé ọ̀tún Olúbàdàn láti bẹ̀ dé òsì Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti yàtọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí after tí bàbá wa kábíyèsí Olúbàdàn current wọn ìyẹn ọba Leyin tí ó wà níbẹ̀ báyìí the current one ọba Leyin after tí wọ́n bá dàgbàdàgbà tí wọ́n re ibi àgbà ń rè tí ó jẹ́ wípé wọ́n ti fi ọwọ́ okùn lélẹ̀ the next person to be in the throne tó jẹ́ wípé yes ó sure ó current tó jẹ́ pé ó dáni lójú dé àdá pé yes bí ìlànà náà ṣe ń lọ òun lóye náà tọ́ sí. The next person in the line without any màgòmágó tí ò ní figbá kan bọ̀kan nínú òun ni bàbá wa Ladoja nítorí pé
àwọn ni ọ̀tún Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Yes, àwọn ni ọ̀tún Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ohun gbogbo ti yàtọ̀ báyìí nítorí pé ìlú ti change o, gbogbo nǹkan ti yí padà. Ìlú ti change, orin ti yàtọ̀. Orin ti yàtọ̀, ní ìlànà sì ti yàtọ̀. Ní ìgbà tí wọ́n ṣe coronation ti bàbá wa Ọlákùlẹ́yìn, ìyẹn tí wọ́n ṣe coronation wọn ni wọ́n ti yí ohun gbogbo padà, ni wọ́n ti yí òfin padà. Àwọn òfin yìí tí wọ́n wá yí padà yìí, òun ni òfin bí wọ́n ṣe máa ń jẹ ọba nìyẹn, tí wọ́n ṣe máa ń jẹ Olúbàdàn. Ṣùgbọ́n sìn ó jẹ́ wípé ẹni tí ó kàn báyìí nínú òfin section 4 in 1957 ó sọ wípé ẹni tí ó kàn tó yẹ kó jẹ oyè lẹ́yìn tí Olúbàdàn bá gbéṣẹ̀, ìyẹn ni àgbà oyè, that is the senior high chief from the civilian line, that's the senior high chief. Ìyẹn ni òfin tó wà nínú section 4 ní 1957. But now ní òfin ti wọlé nítorí ìgbà tí Gomina Seyi Makinde dé, ó yí gbogbo nǹkan padà, ló bá yí òfin padà. Òfin tí bàbá Seyi Makinde gbé jáde nísinsìnyí, ìyẹn ní new section 4 yìí tí ó wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí, ibẹ̀ ló wà tí ó ti fìdí ẹ̀ sọlẹ̀ wípé everybody wọ́n wá ń complain, wọ́n ń kùn létí ara wọn. Section yìí sọ̀rọ̀ nítorí pé ó yí ìpinnu, ó yí gbogbo nǹkan wọn padà, òun ló wá fa ìkùnsínú láàrin gbogbo wọn. Ó sọ̀rọ̀, section yìí yí òfin padà, ó ní ẹni tí ó bá fẹ́ jẹ Olúbàdàn now, the next to the Olúbàdàn now, ó wá rí pé ó dà pé bàbá ò ní lè jẹ Olúbàdàn tì sí mọ́ o. Now the person next shall be the most high-breeded crown ọba. Ibẹ̀ ni wàhálà ti dé. Nítorí wípé wọn àdọ́gbọ́n ṣe kọ́lọ́kọ́lọ́ yí òfin padà mọ́ bàbá lọ́wọ́ ni. Èyí ló fa ariwo tí bàbá Ladoja mú gbé tanu pé wọ́n ti ń jọwọ́ rú. Tó ẹ̀yin ènìyàn mi, ṣẹ́rí ìta fi ń sọ fún yín pé Yorùbá nation la fẹ́. Nítorí pé tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ààrẹ kọ́ ò ní wá máa jẹ gàba lórí ilẹ̀ bàbá wa. Yes now, nígbà tó jẹ́ wípé àwọn ọba gbọ́ ti ṣe kiri, wọ́n ti gbé sàárà kọjá mọ́ṣáláṣí. Gbogbo àwọn olóyè ìlú, ọba ló ṣe kíni, ọba ló ń gbé wọn. So most of them, ọba ló ń decide fún wọn. That is why you can easily see that wọ́n lè yọ ọba anyhow bíi jìgá. Ẹ má gbàgbé ti Olú Ìwó of Ìwó. Ṣé mọ̀ pé kéèsì wọn, wọ́n ṣe ń ṣètò ẹ̀ lọ́wọ́, wọn ò tí ì rí yanjú tán. Tó ìdí nìta fi sọ pé Yorùbá nation ló lè ṣe o, ẹ̀yin ènìyàn mi. In as much as possible, subscribe, share, like, follow, let this go viral. Yorùbá nation la fẹ́. No retreat, no surrender. Still on the matter my people, a máa fẹ́ ṣe ìdágbére nítorí wípé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé lé. Ẹ dákun ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation òun ló lè ṣe. We use this opportunity to let you know say we's coming back. Ó dàbọ̀.